ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá ṣe rí nǹkan kan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú wa most especially àwa tá à ń ṣe fídíò online ààrẹ òun wá láti wá jà ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ fans mi tipẹ́ ti mọ̀ pé tí bá fẹ́ gbé ọ̀rọ̀ ìgà kò sí nǹkan kan tí ìlú kankan lè ṣe àjọ máa sọ̀rọ̀ a máa dákẹ́ ni bọ̀ mo rí àwọn alájà kan àwọn aláàjì kan àwọn bubbles ó ti yé yín wọ́n wá sí under inbox mi kódà tó ti ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́lẹ̀ tá ti mọ́ra tá ti ń ṣe bí ọmọ ìyá èmi wá ti rí pé generation tí àwọn bàbá wa start mọ́ àwọn ọmọ èèyàn lọ́wọ́ ńsìn wọ́n ti wá start engine nìyẹn àti paná kíní yẹn ó wá le èmi àbọ̀ ọmọ Ìbàdàn mi àbọ̀ àwùjọ lálàájá kan ìyẹn tiẹ̀ fọ́ọ̀nì sí mi gan kódà òun ló fọ́ọ̀nì sí mi jù àṣé nǹkan tó ń sọ ń ta àṣérò alájà yẹn náà ń gbẹnu sí àdẹ̀tí mọ́ra ń lọ bí 7, 8, 9 years ọmọ Ìbàdàn ni mo forúkọ bó láṣìírí tó bá gbọ́ àmà wò èmi ò ní nǹkan kan tí mo fẹ́ jà bọ́ tó bá ń sọ Olúbàdàn ìwọ gọgọ fúnra rẹ̀ ìwọ alájà ìwọ gan mọ̀ pé Olúbàdàn lè tẹ́rí sí ọ̀rọ̀ Aláàfin ọ̀rọ̀ yìí ni a máa ní lọ́bẹ̀ lẹ́ni ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé èmi ni mo fà á yẹn àdàbí tó bá jẹ́ èmi ni mo fà á àmọ́ ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ọ̀tẹ̀ fún Aláàfin tí kò mọ̀ yín rí gbogbo ọjọ́ tí ọmọ yín bá ti ṣoríire wọ́n máa dìtẹ̀ ẹ̀kú ni torí tó bá ń dìtẹ̀ ọmọ yín ò ní gbádùn tẹ́ tó bá wà wàláì nítorí pé mo rí kíní bíi pé ẹ sọ di ọ̀tẹ̀ mi ìfẹ́ máa dárúkọ olùbọ̀tà àwọn ìlú méjì kan wà nílẹ̀ Yorùbá particularly apart from Ìbàdàn àtọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ o mi ìfẹ́ máa dárúkọ wọn torí mo ti ní kọ́rẹ̀ pẹ̀lú àwọn kan adẹ̀ ti settle àwọn yẹn gangan ni the main problem wọ́n fún ká lórí Facebook but just ọkọ fún yín I will continue repeating myself mo rí ta lọ́lọ́run ó bú mi gbogbo yín tẹ́ wà lórí ibi àtẹ̀ntẹ̀ ló ń support ta lọ́lọ́run lórí page ẹ̀ bẹ̀rù Ọlọ́run nínú group tèmi wà nígbà tó ń mu àwa dáwó bẹ́ẹ̀ ni Oòduà diaspora adáwó mo ṣe show fún lẹ́ẹ̀márùn ìgbà tó wà Láàfin dé èmi ni ta lọ́lọ́run fẹ́ ń pa so ìwọ tó bá máa gbìyànjú fún yàn gan téèyàn bá ní ifá gan kéèyàn kọ́ máa consult ifá kó consult oracle kó tó máa ṣe nǹkan kódà tó bá fẹ́ gbìyànjú nǹkan kan fún ọ̀rẹ́ ẹ rówó ẹbí ẹ rówó ọ̀rọ̀ sí tí ni o ẹ tó súnmọ́ ẹ tó jọ́ ọ̀rẹ́ ẹ gangan rówó mọ irú ọ̀rọ̀ tó máa sọ fẹ́ lómi irú alájà kan ni ó lọ́rọ̀ kan tí mo sọ fún ó fi ọ̀rọ̀ yẹn ó tún fi tákù mi nínú voice ẹ̀ ó máa gbọ́ ọmọ Ìbàdàn ni ó wà ní Canada a gbọ́ èmi ò ní bàjà because tó bá yẹ pé bó ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ni tí bá ní kí n disrespect ẹ kò ní like mi rárá and ó mọ̀ bọ̀ mi máa tẹnu mọ́ ṣe rí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀nìrìṣà tí àwọn èèyàn fẹ́ sọ di nǹkan ọ̀rọ̀ Aláàfin àti Olúbàdàn tó fẹ́ sọ di nǹkan yẹn kò ṣe tọ́ ni ó lọ ẹ má wọrí mo ti ń tẹnu mọ́ pé èyí lẹ kẹran kó lọ́gbọ́n o nítorí Ọ̀yọ́ ló bu tàkúté Ọ̀yọ́ ló dẹ tàkúté tí ò fi yẹ̀pẹ̀ sí àmọ́ àní lọ́bẹ̀ mọ́ I will continue saying this bàbá Aládọjà àgbàlagbà ní àdẹ̀ nígbàdúrà ká síwájú yín lọ ẹ̀yin bàbá wa náà lẹ máa lọ àwọn máa tẹ̀lé tó bá yá àwa náà máa lọ àwọn ọmọ wa máa wà ńlẹ̀ tó bá yá àwọn ọmọ táwa náà bí máa lọ àwọn ọmọ wọn máa wà ńlẹ̀ ẹ̀dákẹ́dá tó bá ń gbàdúrà kọ́mọ ẹ̀ kú síwájú ẹ̀ kò ní nǹkan kan tó ń rò nílé ayé ẹ̀ nìyẹn torí gbogbo wa náà la dágbára kú bọ́ bàbá mo mọ̀ pé bàbá Ládọjà lè ṣe èmi tí mò ń lu ni lójú kan mo mọ̀ nǹkan tí mò ń sọ o mo mọ̀ pé bàbá wa Ládọjà wọ́n lè ṣe he can do it
láti jẹ́ kí gbogbo ẹ̀ lọ nǹkan tí mò ń expect okay rotation fine nǹkan tí mò ń expect pé bọ́rọ̀ ṣe lọ kí bàbá Ládọjà gẹ́gẹ́ bí politician tó tún lẹ́nu tó jó lóṣèlú bàbá Olúbàdàn wa ní Ìbàdàn kábíyèsí àwọn ni mo rò pé ó yẹ kán ṣe even if Aláàfin ọwọ́ adé tó bá ṣe anything wrong ẹ lè pè sí ọ̀dà pé ọmọ mi ó ṣe nǹkan tó ṣe yìí kò dáa lóòótọ́ ó fi pò jù mí lọ bọ̀ ọjọ́ orí àgbà àti position ni mo fi jù ẹ lọ owó gan mo fi jù ẹ lọ tó bá wá pẹ̀lú Aláàfin sí àkíyèsí lẹ́yìn tí scenario yẹn happen kò bá dáa for insult ni fún bàbá Olúbàdàn gangan fúnra rẹ̀ insult dẹ̀ ni fún Aláàfin ní situation tí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwa máa continue bàbá Olúbàdàn of Ìbàdàn land ẹ lọ ṣàtúnṣe kí ọ̀rọ̀ yìí parí mo mọ̀ pé tẹ́ ẹ bá pe bàbá wa Bọ́lá Ahmed Tinubu lẹ́ni bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kẹ́ lọ ṣe àtúnṣe ẹ̀yin ni àgbà táwa tún ń rí torí mo ti gbogbo lẹ̀ Yorùbá gbogbo ìdáhùn bàbá ẹlẹ́bùrú bọ́n jáde àwọn tó yẹ kán tún nǹkan ṣe gbogbo àwọn bàbá yẹn kò wá sí nǹkan kan ẹ má jẹ́ ń lo èdè àgọ̀ fún wọn àwọn bàbá yẹn ò wá rorí kankan mọ́ ọkàn ń dàrú sí ni wọ́n dẹ̀ ń lé lẹ́gẹ̀sì burúkú fún àwa tá a jọ mọ́ kílò àwa yìí dágbájá máa rí ààrẹ ìwà ló fa orí yín burú ṣé nítorí mo lálàáfin lọ lórí ọba ṣé yẹn wá jẹ́ tuntun ni ọ̀kan lóhun ààrẹ ìṣọ̀kan máàlù yẹn mi rò pé máa yẹn gbádùn o ààrẹ tó o bá forúkọ mi sí ẹ lè ta bẹ́ẹ̀ ni ta lọ lọ́hùn tó o bá gbé picture mi kó o fi ṣe show o lè rérò wò ó bọ́ mo kàn máa ń wẹ̀ ẹ́ tẹ́ máa ń bú mi ń bẹ̀ torí mo rí pé kò sọpọlọ lórí yín torí ẹ tó bá ní làákàì irú ta lọ lọ́hùn ò ní bọ́ta kó máa bú èmi show márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe fún ẹ díbóye tún sọ ṣọ́kán kí ló ṣe fún mi èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lóòótọ́ ojú mi lọ mo gbà pé ojú mi lọ bọ́ta lọ lọ́hùn àwọn tó máa ṣe tó jù yẹn lọ fún ẹ ń bọ̀ ẹ lọ wo show ẹ ó sọ̀rọ̀ lórí fóònù ó fi picture mi ṣe show ń bá mi sọ̀rọ̀ ẹni àmúdẹ̀ pé mo tún pé ṣé mo ṣe nǹkan tí ò dá ni pé mo dẹ̀ lọ sórí gbogbo ẹ̀ kó gbé tó bá jọ gbé kò bá da mo dẹ̀ record 1 minute bí wèrè ṣe sọ pé mo ń threaten òun nìyẹn o nǹkan tí mo dẹ̀ sọ ó ti kó kúkú play ẹ̀ mo láyé ẹ má fi mi ṣe show mọ́ mo ní nǹkan tó ń wá ẹ̀ mo nǹkan tó fẹ́ ẹ̀ wá rí nǹkan tí mo dẹ̀ mí ìgbà rí ni pé màá charge ẹ sí court nítorí defamation of character ni for you to pick somebody's phone for somebody's picture online or somebody go space mi ni èmi ni mo ní fídíò mi tí mo ń ṣe ẹni tó bá gbé tí ò bá sọ̀rọ̀ dáadáa lórí mi mo ní authorization láti mú wálẹ̀ èmi ò threaten ẹ o bọ̀ lẹ́yìn eléyìí sì máa ná owó máa gbé mo di olóòní followers jù mí lọ ó mọ̀ pé wèrè máa ń ní followers jù èèyàn gidi lọ dídìrín á ní followers tẹ́ bá rí ìwọ jẹ́ kó sọ bí tó ti ń tọ́ bọ̀dì ń sìn tó ti ń gbọ́yàn jáde ẹ̀ẹ́rẹ́rò ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ibi tó ti sọ̀sọ̀kúsọ ẹ̀ẹ́rẹ́rò ń bẹ̀ pé ẹ̀yin ẹ jẹ́ ká sọ nǹkan tó mọ́gbọ́n orí wa you won't find somebody there I'm talking experience la fi ń sọ̀rọ̀ ó ti yé bọ̀ṣọ́ wá rí péèjì ẹ̀yẹn eléyìí ó ṣe pé mo ń dẹ́rù bẹ̀ Facebook gan gbọ́ eléyìí ò ń gbé picture mi ó fi ń ṣe show mo lè gbé wálẹ̀ gbogbo followers tó níyẹn ọdún méjì ò ní rí padà wọ́n ti ṣe fún mi rí náà ṣèbọn gbé péjì mi wálẹ̀ ní mi tí mo ti wà ní 700,000 plus tó dẹ́ pé mo á struggle láti rí 200 yẹn sì ó ti ń lé ní 4 years tí mo fi rí but if you continue doing it wàá fàìnà rẹ ní ibi tó fẹ́ èmi ò threaten ẹ o èmi ò lè kidnap o tó ráhùn àwọn brother ẹ tó pò tó ní kọ́ máa threaten mi táwọn náà threaten tẹ́mi bá bọ́ ta sí ti bá play 10 minutes voice message yẹn wàláì lọ́ọ̀yà tó máa pè mí pé ààrẹ let me handle this case ó pọ̀ ó fọ America threatening mi tó jẹ́ citizen ni mi kódà yẹn tó sọ pé wọ́n lọ bẹ́ mi jókòó citizen ni citizen tẹ́mi gbé wá láti ìlú Nàìjíríà tí mo dẹ̀ ṣe exam tí ó sì pé mi kàwé ó ní illiterate là wá àti gbọ́ bọ́ bàbá wa Olúbàdàn fi Ìbàdàn I will continue saying it ẹ lọ bá wa tún àyè kíní ṣe má jẹ́ ó bàjẹ́ lórí yín ọmọ yín náà ni o Ààrẹ Almaroof mo ti sọ èmi ò ní bá Ìbàdàn jà o mi ò dẹ̀ ní bú èbú bọ̀yí tó bá dàbí èbú ń bẹ̀ ẹ dáríjì mi nítorí pé nobody above mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sí ẹni tí ò lè sì sọ tó bá dẹ̀ ti sọ báyìí ọ̀rọ̀ ti jọ lọ́rọ̀ lọ kò ṣeé kó mọ́ kò ní bàjẹ́ fúnlẹ̀.